wà láyé wọn kú wọn pè wọ́n síṣẹ́ mọ́ ni Abìjà wọ́n wà ń bẹ wọn fẹ́ rí wọn mọ́ ni wọ́n wà ń bẹ wọn fẹ́ rí wọn mọ́ ni wọ́n fi pa ẹ̀wù àwọn ló kàn sí bí ọ̀dọ̀ àwọn ló wà kíní kan ló wà wọ́n dẹ̀ ń ṣe rádaràda. I am Dr. Olúṣẹ́gun Kẹ́hìndé Ìgè Dàda Akínrẹ̀mí Adérẹ̀mí. Látìgbà tí a ti wà ní kékeré ni a ti máa ń wò wọ́n ọ̀pọ̀ olùwàgùn tí ẹ̀ mórúkọ wọn rárá a ṣàmọ̀ pé Chief Kọ́nà lórúkọ tí wọ́n ń jẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn látìgbà tá a ti wò wọ́n láti kékeré ẹwà àti ògo náà ó wà ń bẹ̀ kò dẹ̀ ní kò ń bẹ̀ títí ayé lágbára Ọlọ́run ọba. Ẹ káàbọ̀ sí orí péjì Katsina Tea Sugar àkànṣe ètò fún àgbà òṣèré nì ẹni tí gbogbo ayé mọ̀ káàkiri àgbáyé ẹni tó yàtọ̀ nídìí àgbékalẹ̀ tiẹ̀ nínú eré sinimá ẹni tó jẹ́ pé ó ní róòlù tán máa ń lò fún ní gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń rí wọn kán ṣọlọ́pàá tàbí kán ṣolóògùn ó ní róòlù tó fìtì wọn ṣùgbọ́n láti gbé wọn wọlé kán tó bá a sọ̀rọ̀ orin yìí ni mo kọ́kọ́ fẹ́ play fún wọn kí wọ́n sọ fún wa nípa orin yìí gangan orin náà dà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà bàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí àpẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọwà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọwà gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọwà gòkè àgbà o. Orin yẹn mo kọ́kọ́ fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sà tẹ́ bá ń gbórin yẹn báwo lẹ ṣe máa ń feel ìyẹn ni mo fẹ́ fi béèrè bẹ́ẹ̀ ṣe wọ́ọ̀dì iṣẹ́ tíátà gangan. Ẹ ṣe àtọkùn orin yẹn òtítọ́ ni ìbà fún bàbá wa olóògbé the Doyen of Theatre olóyè Dr. Hubert Adédèjì Ògúndé àwọn ni wọ́n compose orin yẹn. Àròjinlẹ̀ wà níbẹ̀ àkọ́kọ́ wọ́n sọ fún wa pé ká ṣòro torí pé òtítọ́ ló máa gbẹ̀yìn bó tilẹ̀ jẹ́ pé olóòótọ́ kì í ní ẹni olódì ẹ̀ òtítọ́ ló máa lékè lọ́run ṣùgbọ́n ṣé òtítọ́ yẹn ṣó exist mọ́ àti sọ òtítọ́ yẹn nù àwọn òpùrọ́ alọ́nilọ́wọ́gbà àwọn olè apanilẹ́kúnjayé àwọn ni wọ́n wá jẹ́ olórí wa báyìí àwọn tí a fi sídìí ọ̀rọ̀ kí wọ́n lè dáàbò bò wá àbí bóyá wọ́n yọ wá nínú ewu àwọn la bá nídìí ewu òtítọ́ sọnù àwọ̀ òtítọ́ àwòrí mọ́ irọ́ ló kù táwa rí báyìí. Gẹ́gẹ́ bí mo sọ ṣáájú bàbá wa ẹni ọ̀wọ̀ olóògbé olóyè Dr. Hubert Adédèjì Ògúndé àwọn ni wọ́n compose orin nígbà ìwáṣẹ̀ nígbà tí tọ̀túntòsì ọmọ ìyá bàbá tá a ṣe wà pọ̀ lábẹ́ òrùlé kan ṣùgbọ́n kò sí ọ̀tún tòsì náà ọmọ bàbá ìyá ọ̀hún tí kìí ṣọmọ àlè
tó máa gbórin yẹn tó rí ẹ̀ ò ní wú, tó máa gbórin yẹn tó rí ẹ̀ ò ní dìde, tó máa gbórin yẹn tí ò ní mọ̀túmọ̀ rẹ̀. ẹ jẹ́ ká wá sọ pé báwo ni iṣẹ́ náà ṣe rí lónìí àti báwo làwa ṣe bẹ̀rẹ̀. Nígbà tí àwa máa bẹ̀rẹ̀, tí máa ń sọ nígbà púpọ̀, mo jẹ́ ènìyàn kan tó nífẹ̀ẹ́ sí eré wíwò gẹ́gẹ́ bí eré orí ìtàgé. Ó lè jẹ́ pé bàbá tó bí ìyá mi ó jẹ́ ọlọ́wọ́ idán àti bíṣọ̀bù. ọlọ́wọ́ idán àti bíṣọ̀bù. ṣé bí àwọn pẹ́là? bàbá tó bí bàbá mi ọlọ́wọ́ idán ni, àwọn ju pẹ́là lọ. Tó bá ìjókòó sí láti fi ohun tí gbogbo wa máa jẹ, bàbá tó ń sọ̀rọ̀ lọ á ní kọ́kọ́ àwò wa nígbà tí wọ́n fẹ́ lọ ra oúnjẹ yẹn wá àbí tó fẹ́ lọ sè wá. Láàárín 5 minutes wọ́n máa ní yẹ kó oúnjẹ ti rẹ́dì. Wọ́n á ní dádì nítorí lọ fi oúnjẹ lóṣì wá ń bí á ní oúnjẹ ti rẹ́dì. Wọ́n á ní káṣí tábàdẹ̀ ṣe nítorí dàkú fẹ́ yẹn la máa bá mẹ́ tó ń gbóná. Àwọn ọlọ́kọ̀ máa bù jẹ. ìyẹn dádì yín. Bẹ́ẹ̀ni. ẹ mọ dádì yín. Bàbá tó gbà bàbá mi. ẹ mọ dádì yín. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ràn ijó púpọ̀ àti alárìíyá. Bàbá tó bí ìyá mi jẹ́ bishop àwọn ìlú. Ìyá mi. Bàbá tó bí ìyá mi jẹ́ bishop olórin. Wọ́n fẹ́ràn ijó, wọ́n fẹ́ràn orin púpọ̀, wọ́n gbafẹ́, wọ́n lè fẹ́ràn fàájì, wọ́n fẹ́ràn obìnrin. Àwọn ni wọ́n bí ìyá mi. Ṣùgbọ́n nínú orin, nínú ìjọ tí a bí wa sí, ijó máa ń wà ńbẹ̀, ìlú máa ń wà ńbẹ̀. Ó ti ní ṣe pẹ̀lú art and culture. Nígbà táwa náà ń dàgbà àti ń rí àwọn nǹkan yẹn wò, ó ti ń wù wá. Táwa wá délé tẹlifíṣàn bàbá wa nígbà náà, àpótí náà kò tó báyìí. Tí wọ́n bá tì tán, ó máa ń ní chain ńlá kan, ẹ̀wọ̀n ńlá kan, padlock náà tó báyìí wọ́n á fi sí. So àwa fẹ́ wò tí wọ́n bá ṣe nírọ̀lẹ́, gbogbo àwọn aládùúgbò tó fẹ́ dà tó bàbá mi nìkan lórí tẹlifíṣàn. àdúgbò wo nìyẹn sà? Èbúté Mẹ́ta ni ní Bọ́lá street. Èbúté Mẹ́ta. Níbẹ̀ làwa dàgbà sí. So wọ́n á wá ṣe, wọ́n tún ní kinní kan gbà náà, àwọn plate kéékèèké àti ńláńlá, wọ́n ní pin tó máa ń fi sẹ́nu ẹ̀ tó wá fẹ́ play, wọ́n á fi sí báyìí, àwọn wáìnì á dáhùn, ìjó bẹ̀rẹ̀ nìyẹn. So gbogbo ojú wíńdò wa báyìí làwọn èèyàn máa kó sí torí pé inú ilé á ti kún. Àwọn wo ni à ń wò ní ọdún náà? Àwọn bàbá Oyin Adéjọbí. Oyin Adéjọbí, Kóòtù Àṣìpa. Bàbá Adéníjì Ògúndé, Dúró Oríkẹ́ Ládìípọ̀. Àwọn tá à ń wò. Nígbà tí wọ́n á dé secondary school, torí mo lọ sí St. Paul Anglican School nídìí Òrò, mo lọ sí Èkó Boys High School nídìí Òrò, mo wá lọ parí school mi sí King's College lẹ́kọ̀ọ́. Nígbà tí ń dàgbà láti fẹ́ parí school yẹn, àti kúrò lóòótọ́ mẹ́ta àti ń gbé mọ́ṣáláṣí lẹ́gbẹ̀ẹ́ dọ́mà lọ. Ibẹ̀ ni Fẹláwárà lé sí nígbà kan tó ń pè ní Kata Whatever Republic. So lákòókò yẹn tí bàbá Sàlàbù Ìṣọláìyá, wọ́n ní ilé kan sí ìdí Òrò. Wọ́n bá ń bọ̀ láti trip wọn dédé, wọ́n máa gba ọ̀dọ̀ wa kọjá, wọ́n máa yà, wọ́n máa kí mọ́dà àti èmi
torí pé CNS ni wọ́n. Ìyá tèmi náà dẹ̀ jẹ́ àgbà wòlíì ńlá ní CNS. Wọ́n máa kúnlẹ̀, wọ́n máa kí wọn, wọ́n máa gbàdúrà fún wọn oríṣiríṣi kó tó máa lọ sídìí o. Àwọn nǹkan wọ̀nyẹn la ti ń wò gbà. Iṣẹ́ táwọn ará bí ilẹ̀ ń ṣe ó dá o. Tọ́lá sọ pé iṣẹ́ táwọn ará bí ń ṣe ó dá. Ẹni gbẹ́dẹ̀ sàn. Iṣẹ́ wo iṣẹ́ wo. Ọlọ́run ní jẹ́ òṣèlú ẹ̀. Iṣẹ́ wàhálà tí ò sọ̀wọ́ lórí ẹ̀. Èèyàn gidi ń ṣe tíátà. But ní kúkúrú, nígbà tó di ọjọ́ kan, mo rí láti secondary school, mo fẹ́ wo bí àwọn èèyàn, torí pé mo ti ní opportunity láti rí bàbá Dúró Ládìpọ̀, tí opportunity láti rí Ògúndé, mo ti ní opportunity láti rí bàbá Adéjọbí, àwọn èèyàn tó ga tó lára wọ̀nyí. Báwo ló ṣe fẹ́ wọnú àpótí? Sọ níjọ́ kan mo wá mú ọ̀fẹ́ mú ìṣèdè láti school. Ẹnikẹ́ni ò tí ì dé, wọ́n á mú ọ̀fẹ́. Mo mú àmà, mo fi já padlock. Padlock TV. Ìgbà kan wà méjì báyìí lẹ́nu kìíní tó ń fà báyìí ọbẹ̀ ní tẹlifíṣàn yìí. Wọ́n máa fi padlock ńlá wọ́n fi wé láàrin. Wọ́n tó wá fi padlock yẹn sí chain wọ́n fi wé láàrin wọ́n fi padlock yẹn. Padlock yẹn mi rí kọ́kọ́rọ́ mi rí sí. Mo wá wá àmà mo fi já. Mo wá ṣe. Pé ilé tán mi mọ tó ń tàn níwájú àbẹ́yìn wá lọ yọ́kù nínú iná wáyé pọ̀ nínú. Nígbà tá à ń sọ yìí rédíò tá à ń lò ní pákó báyìí wọ́n á ń gbé sí òkè ilé báyìí, òkè ilé wọ́n á ń gbé sí, kì í ṣe rédíò tó yẹ operate. So ní kúkúrú mo á wá ọ̀bẹ mo tú gbogbo ẹ̀yìn tẹlifíṣàn yìí mo tú fún ìbànújẹ́ ọkọ mi. Tó ń tọ́rọ báyìí àti erin funfun kan tó ní ìrí staircase ibi téèyàn lè gbà wọnú ilé. Ẹ̀yin rò pé ó níbi táwọn bàbá. Ní pé ilé kan wà staircase kan wà tó máa gbà wọlé gbàjáde, ibì kan wà tí afẹ́fẹ́ ń gbé wọn wọ̀ mi ò rí. Ṣẹfẹ́ gbọ́ wá kú mi ṣe máa di tẹlifíṣàn padà àti padlock. Mo jẹ sálámà bíi ìyá níjọ́ta. Mo láti jẹ́ mo ti decide pé tìpátì kò kù mo fẹ́ mọ̀ nípa iṣẹ́ yìí. Nípa ọ̀rọ̀ ọ̀fẹ́ Ọlọ́run nígbà tá a bá ṣe tán a lọ sí Center for Cultural Studies Unilag. Kò sí sí Department of Theatre Arts níbẹ̀ nígbà náà. Center for Cultural Studies ló wà níbẹ̀. Àwọn Professor Wanwick, Professor Akiyuba, Dàpọ̀, àwọn ni wọ́n wá ńgbà náà tó wá ń ṣe lecture wẹ́rẹ́wẹ́rẹ́. So láti bẹ̀ wọ́n fún mi ní note nínú ṣe certificate course ní Ifẹ̀, ìyẹn University of Ifẹ̀. Láti bẹ̀ tí lọ ṣe àwọn course mi bẹ́ẹ̀ bí Ọlọ́run ṣe lóhun dé nìyẹn. Àwa bẹ̀rẹ̀ pẹ̀lú ijó, kì í ṣe ijó tí wọ́n ń jó ijó bàtà, dùdú, ìyáàlú, àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Then English production tí bàbá wa Ọlárótìmí kọ bí If Her Husband Has Gone Mad Again, Ìjọba wọn ò gbà ìṣe, Trials of Brother Jero, bẹ́ẹ̀ lọ. Àwa bẹ̀rẹ̀ nígbà yẹn Ọlọ́run lè ń gbà fún wa wẹ́rẹ́wẹ́rẹ́ báwọn èèyàn ṣe ń wá láti television house. Then there was only 2 television houses, WNTV, later di NTV n táwa bá ní. So soap tá a bá ṣe 30 minutes yẹn wọ́n á sọ di sí WNTV. Ètí NTV bá ṣe á fún WNTV bá ṣe á fún NTV. Nígbà tó yá ilé akéde dé OSRC nìbàdàn. So iléeṣẹ́ mẹ́ta tá a mọ̀ nìbàdàn ni kò sí iléeṣẹ́ tẹlifíṣàn tó ju bẹ́ẹ̀ lọ. Later láti ṣetán yunifásitì àwọn 30 minutes program kan à ń ṣe fún NTV ní
ní Oníkan ní VI lẹ́kọ̀ọ́ nígbà náà wọ́n máa fún wa ní pépà bíi chẹ́ẹ̀kì báyìí ṣàfihàn lọ fi gbowó. ó náà lè má rí gbà bí oṣù méjì ṣùgbọ́n máa gba níta adèlè wà involved ní 30 minutes yẹn adèlè wà involved ní bí i 60 or 70 lines for lines ni ọ̀jẹ̀ pé iṣẹ́ táwa kọ́ ni àgbàlọ́bẹ̀ ẹni wá dẹ̀ ń dùn àná iṣẹ́ wa lọ. But at the point in time tó máa padà dé á pàdé bàbá kan ọlọ́kọ́ wa mi fi ọ̀run kẹwọn bàbá náà jẹ́ Àyànfẹ́mi Òróníyì Fẹ́mi Phillips. Bàbá yẹn jẹ́ àyàn tó nílùú the Center for Cultural Studies ní UNILAG. Bàbá yẹn wá dá performing troupe kan sílẹ̀ tó ń pè ní tíátà wọ́n ń pè ní Òṣùmàrè tíátà. Gbogbo ìgbà yẹn Òjó Ládìpọ̀ ti ń rè ní Bàbá Sàlá náà ti wà. So Òjó Ládìpọ̀ àwọn máa ń ṣe gbogbo eré ìṣẹ̀ǹbáyé ní Ìbàdàn Ọ̀yọ́ lọ káàkiri ẹ̀yẹn. Bàbá Ògúndé gbogbo nǹkan tó jọ mọ́ Ifá ìṣẹ̀ṣe làwọn ń ṣe ní tiwọn. Fẹ́mi Phillips náà òun náà ń ṣe eré ìtàn Ọ̀yọ́ àti nǹkan ìṣẹ̀ǹbáyé lẹ́kọ̀ọ́ rẹ̀ ń gbé káàkiri. Bàbá Ògúngbè ò tí ì sí ń gbà yẹn ni. Àwọn ògùn èmi àti pẹ́pẹ́ sẹ́ẹ̀tì làwọn Bàbá Ògúndé Bàbá Ògúngbè o mo sọ́ọ̀rì ikú gbàgbé wọn àrùn gbàgbé wọn. Àwọn Ògúndé ti wà sẹ́ẹ̀tì àwọn Bàbá Ògúndé ni Bàbá Akin Ògúngbè. Àwọn dẹ̀ ṣiṣẹ́ takuntakun wọ́n ti wà ńgbà náà. Àyìnlá Olùmẹ̀gbọ́n àwọn náà ti wà ńgbà náà. Àwọn sẹ́ẹ̀tì wọn nìyẹn tó ṣiṣẹ́ gan. Ní kúkúrú bàbá yìí wá fẹ́ràn mi nítorí pé n táwa ka yunifásitì ó yàtọ̀ sí àwọn ọmọ tíátà tí wọ́n script tó bá kọ tó bá ti fáwọn báyìí ní gbàtàwà yunifásitì tá a ṣiṣẹ́ lọ́wọ́ tó àbí ìdíjọ́ kejìlá lẹ́ gbogbo tó kọ síbẹ̀ láìsí àti gbèrò tó dáwà mi ṣe tán ní yunifásitì tó àbí di bí ìrọ̀lẹ́ máa lẹ́tọ́ láwọn ṣe ìdájà àti bọ́ sí kọ̀rọ̀ kan gbogbo tó gbèrò ta gbèrò yẹn àti dànù. tó bàbá wa débẹ̀ tó bá ṣe rìádà náà bá jókòó ó máa ń ya àwọn èèyàn yẹn lẹ́nu ẹni yóò wá sí mi ní ìlú wá ń jọ̀nù wò lélẹ̀ ó wá mà bẹ́ẹ̀ ṣe dáadáa ní àwọn ọlọ́gbà ẹ̀rọ àwọn eléyìí lọ kọ́ níṣẹ́ ní yunifásitì o ẹ lè fi wé ẹ̀yìn ní tíátà o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àtàwọn blend lọ́hùn náà ṣe wà lọ. Ṣùgbọ́n ní ọdún kan bàbá Jákàndé wọ́n fẹ́ dá Lagos Television sílẹ̀ níbi tí Council for Arts and Culture wà nílẹ̀ Lagos State Council for Arts and Culture wà nílẹ̀ níkẹjà níbẹ̀ ni wọ́n fi building yẹn sí tó fi dá Radio Lagos sílẹ̀ àti Radio Television. WTV Lagos Weekend Television. Àdàfún yín so because weekend yẹn àwòmọ́jú ni wọ́n ti wò látàárọ̀ ẹ máa wò mọ́jú Saturday láti decide ẹ máa wò mọ́jú Sunday. wọ́n ṣe wá bá wa nìyẹn pé láyà 26 episode fáwọn adẹ̀yà bàbá wa tó ní ṣùgbọ́n àyè tíátà ẹ̀ wọ́n gbà àṣírí àdá àlọ́yà ní ìwòrò àjìdù ìwòrò àjìdù ọ̀nà Badagry ló wà abúlé ńlá ni jìgá kò sí iye bàtà tẹ wọ àwọ̀ yìí lẹ́sẹ̀ lákòókò yẹn ó gbà tá à ń sọ yìí wọn fún yàn lówó ní iṣẹ́ tíátà o
one location wọ́n máa gbé rice àti gàrí ẹ̀dá ṣúgà ẹ̀pà kọ̀ọ̀kan àjẹbẹ̀ bí akọ̀pàyà láyé ẹ̀ ló bẹ̀ jẹ́ ọ̀rẹ́ ń jẹ́ wọ́n tẹ̀ ní ojú ṣe ẹ̀ so àdèsí 36 episode yẹn ọlọ́run dẹ̀ gbà so kò pẹ́ kò jìnnà incident kan ṣẹlẹ̀ ní station yẹn iléeṣẹ́ yẹn jóná wọ́n wá ní ká wá tún iṣẹ́ yẹn yà bẹ́ẹ̀ tó ní ká wá tún iṣẹ́ yẹn yà ó ti rẹ ọ̀gá àgbà àti olùdarí Òṣùmàrè tíátà tó wà náà ní ká wá tún yà ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀ ó wá ku ẹni tó máa ṣe àwọn róò tí wọ́n ṣe yẹn gan-an wọ́n láti ṣọdíṣàn fún àwọn èèyàn púpọ̀ ẹni tó lè ṣe àwọn róò yẹn nígbà tó dẹ̀ ṣe ọlọ́run sọ pé àwa la máa gbégbá orókè láti play roles. The first one tó kọ́kọ́ ṣe ní Aláàfin Kọ́ràn kọ́kọ́ release wọ́n release ẹ̀ ní Independence Day 1st of October I think it should be around 81, 82 títí dá lọ́jọ́ táwọn yìí ìjọ kejì àbí ìjọ kẹta tí máa jáde pé mo fẹ́ start Japan ní ilé start mọ́tò orí èrò tó ń bọ̀ mo fẹ́ wọ táìsì mi ní wọ táìsì ní tẹ̀wálé wọ bọ́ọ̀sì mi bọ́lọ̀ sì sọ pé òun dé mi ẹ má gbàgbé pé láti 70s láti ṣe soaps ní NTV wọ́n tọ́lọ́run sọ pé òun dé I am also part of actors who represent Nigeria for Festac 77 ọlọ́run sọ pé òun dé títí di ìgbà yẹn so far so good òun la ṣe máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé iṣẹ́ yìí ká ní bó ṣe yẹ kó ṣe rí ló ṣe rí kò bá ti má rí báyìí ká ní bó ṣe yẹ kó ṣe rí lórí ni kò bá má rí báyìí ká ní bó ṣe yẹ kó rí lórí kò ní rí báyìí ẹ ṣàlàyé àárín yẹn sá. àti kárán mi rò àṣìwìn tí ń sun rárá ẹ wò mí nígbà tẹ́ fẹ́ wọlé sí táwọn pẹ́ nànà lẹ́gbàá wọlé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti forí ìgbọ̀nà fẹ́ǹsì wọ iṣẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ ló ti já wíńdò tó gba wíńdò wọlé lọ́nà tó pọ̀ ẹbí wọn ò ní ọ̀gá ẹbí wọn lọ sí yunifásitì ọ̀pọ̀lọpọ̀ ẹbí wọn tiẹ̀ níbi tó ti train ní ọ̀kọ̀ọ̀kọ̀ wọn bóyá wọ́n lówó wọ́n dẹ̀ fẹ́ ṣiṣẹ́ láti fi kọ́va nǹkan táwọn jẹ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ pé wọ́n máa gbówó fún ẹni yẹn tàbí ọ̀gá yẹn bóyá nítorí pé wọ́n dára lóbìnrin ọ̀gá yẹn fẹ́ràn wọn dọ̀dí máa wọrí àbíẹ́sà iṣẹ́ kan wọ́n dẹ̀ lò wọ́n dẹ̀ tírèènì gbájú-gbámú pẹ̀lágídí pẹ̀lú gbogbo ẹ̀ ó dẹ̀ ṣe róòlù yẹn tán ló bá parí lò náà bá di star. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi La Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ó tún da ọ̀gá ẹ̀yẹn nù ó sọ mọ́ mákẹ́tà nígbà tó ṣe bí mẹ́ta mẹ́rin tí mákẹ́tà gbó fún ó ti da mákẹ́tà nù òun náà dá dúró lóhùn superstar ẹ gbé wọn wá sórí stage ẹni kọ́ wá man stage
ọmú ìbára ni wọ́n lè ṣe ẹgbẹ́ script fún wọn kọ́ deliver they can do it. abálájọ tí ọ̀rọ̀ bíbélì àwọn onígbàgbọ́ fi wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolóòlù fẹ́ ṣe. ìyẹn ni mo fi padà sórí ọ̀rọ̀ àtòrí bàbá Ògúndé pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe fágbà wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fágbà mọ́ bí wọ́n ṣe ń wo àwọn àgbà wọ̀nyí sí ni pé kí wọ́n kú dànù. wọ́n ti ń kunra wọn lórí funfun lọ́dọ̀ wọ́n ti sọra wọn di ìyá wọ́n ti ṣẹra wọn ní bàbá ń sìn. ìyá Rainbow wà láyé o Fìtàwúrà wà láyé ìyá Òṣogbo wà láyé o ogun wọn bẹ́ẹ̀ wọn pè wọ́n mọ́. àwọn tó lè ṣe bàbá pọ̀ láyé wọn pè wọ́n mọ́ wọ́n á ní complain wọn ti pọ̀ jù à ń lówó tó máa gbà ti pọ̀ jù tó a máa gbé wọn sí wọn ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ wọn ò wá lérò nínú pé àwọn máa dàgbà táwọn bá dàgbà ohun táwọn ń ṣe fáwọn àgbàlagbà yìí ṣé wọn ò ní padà wá ṣe fáwọn wọn ò pè wọ́n síṣẹ́ mọ́ wọn ò rí tí wọ́n rò wọn ò fẹ́ rí wọn. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe ìfagbà àpẹ̀láyé tá a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àwọn àpẹ̀láyé. tó bá àpẹ̀láyé àgbà lè kọ́ ni bí àpẹ̀láyé àgbà lè kọ́ ni àwérò orí ìyá mi lẹ́mi lèkó àgbà ó di jẹ̀lẹ́ńkẹ́. ẹni tó bá dàgbà ló ń ṣe jẹ̀lẹ́ńkẹ́. àwọn ìyá yẹn wà mẹ́sìn bàbá yẹn wà mẹ́ wọ́n ti neglect wọn àjèrè wọ́n wà mẹ́ wọ́n ti neglect wọn àjèrè wọ́n wà láyé wọn kú wọn pè wọ́n síṣẹ́ mọ́ ni àbìjà wọ́n wà ń bẹ́ wọn fẹ́ rí wọn mọ́ ni wọ́n wà ń bẹ́ wọn fẹ́ rí wọn mọ́ ni wọ́n fi pa àwọn èrè ẹ̀wù àwọn ló kàn sí nílọ́dọ̀ àwọn ló wà nìkan ló wà wọ́n dẹ̀ ń ṣe rádaràda. bàbá ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn táwọn gbọdọ̀ gbéde ọmọ òfò ọmọ àdánù ọmọ àdábà alé ọmọ àdábà òde àwọn ọmọ gbéde ibi kí wíṣẹ lọ́wọ́ ilẹ̀ rẹ̀ yìí. aláàfin ní jọrẹ aláàfin máa ń wàjà láàfin kì í bàbá pè mí sí Ọ̀yọ́ ẹni tó bó wà ní palace ńgbà náà kó máa gbọ́ mi kọjá ní wákàtí 4 ọba fi ń bá mi sọ̀kan rìn rádaràda wo làwọn ọmọ yìí ṣe yẹ ṣe kankan mọ́ àwọn ọmọ wo lẹ́rìí kó dé yìí kò sóhun tí wọ́n ń káwọn èèyàn mọ́ ju ìbọn kọ́rìn ní òhò kọ́ jalè kọ́ gbààyàn ìfẹ́ tí ò sí kí wọ́n sọ pé ó wà kan àwọn èèyàn ò kà kí wọ́n pọ̀ kankan mọ́ èyí yìí sì wà láyé ẹ̀ tí ì kú ẹ sì ń wò ìyẹn ló fi yẹ ká labi lọ kọ script gbogbo tẹ̀ wò àṣẹ kọ script tẹ̀ wò almost 40 script ni wọn tó wà ní new script láti ẹ̀fẹ́ yà àwọn tó máa support wa àwọn tá a jọ máa ṣe à ń lọ location next week àwọn tó máa support wa àwọn tá a jọ máa yà láti là ń wá lọ́wọ́ báyìí gbogbo script tó wà náà kò sí ìdájí ìgbà àjẹsí script rẹ̀ tó bàbá bá ní kí n lọ kó script 13 wá nípàdé Ọ̀yọ́ Empire and Ifẹ̀ adẹ̀kọ́ bàbá wa pé Sam Rotimi Williams wọ́n wà láyé kọ́ máa gbọ́ mi bàbá ní the Nollywood industry is doing something else àwọn fẹ́ pè ní nonsense àwọn fẹ́ wá àwọn olówó gidi 3 àbí 4 tó lè sponsor kìíní àwọn olè fẹ́ kó pẹ́ within a week or 2 kọ́ ti bẹ̀rẹ̀ wọ́n á tún wá pè mí pé kàn ọmọ tó máa ṣẹlẹ̀ in another 2 weeks ó máa padà wá sọ́yọ́ Rotimi Williams rí àwọn ẹni yẹn wọ́n máa jókòó àmọ́ sign memorandum of understanding and agreement ẹ̀wọ̀ ọkọ̀ lọ́nà ṣùgbọ́n adániwáyé sọ pé kò ní bẹ́ẹ̀ táyì tí bàbá dá ni bàbá wọ káà lọ.
èmi nìkan ṣe nígbà náà èmi nìkan ṣe ikú Aláàfin Ọ̀yọ́ èmi nìkan ṣe nǹkan ṣe ikú Lámídì Adéyẹmí nǹkan ó ṣe mí nìkan ó ṣe mí nìkan ikú Aláàfin Ọ̀yọ́ ó ṣe mí ní mẹ́wàá. ní kúkúrú ohun tá à ń sọ ni àwa láṣà nílẹ̀ wa a níṣe nílẹ̀ wa a ní ọ̀rọ̀ nílẹ̀ wa a nígbà tí kìyàn nílẹ̀ wa a níwò àwọn ọmọ alóde òní orí ni wọ́n fi ń kágbàlagbà kì í ṣàṣà wa èmi ì máa ń ṣa àgbàdo ni kì í ṣàṣà wa ẹ̀wọ̀n wọn ti ṣàgbàdo. kì í ṣàwa ni wọ́n kì tí ẹ bá kiri àpò òkè nìkan ló ń kí èkí bàbá rẹ̀ ó ṣàgbàdo kì í ṣàṣà wa. aláṣọ tó wù yìí gbogbo ìgbà tí mo ti lọ sí embassy America Canada gbogbo mi wọ bóyá English shirt and trouser ok ìyẹn ti pọ̀ jù t-shirt and trouser mi tracksuit mi wọ lọ́bẹ̀. ọ̀dà lẹ́ẹ̀mẹ́rin ní consul àti ra aṣọ mi aṣọ tí mo wọ̀ lọ sí embassy mo DHL padà fún owó rà tó sanwó ọtún mo wọ̀. bàbá kí ló dé lóde òní òyìnbó ti kọ́ ifá wa òyìnbó ti ń lùlù wa òyìnbó ti ń ṣe oúnjẹ wa ẹ̀tún gbọ́bi tínú bàbí dédé òyìnbó wá bí wá kọ́ èdè wa wọ́n wá padà sí Amẹ́ríkà àti Canada wọ́n lọ ń kọ́ àwọn ọmọ wa ní Yorùbá bó ṣe máa kọ́ bó ṣe máa sọ it's so shameful. àbá òyìnbó ti ń ki oríkì wa bí òbòkó bí àgbo bí ewé. àbá where we heading to? alókó bá wa gan-an a lọ sí gbogbo nǹkan wọ̀nyí sí à it's so sad it's so sad it's so sad kò sí òtítọ́ mọ́ ńlẹ̀ yìí níjọ́ kan wọn sọ bẹ́ẹ̀ kan wọn ní sọ̀rọ̀ tó gbọ́ gbọ́dọ̀ di tout ṣùgbọ́n gbọ́dọ̀ dẹ̀ tó ń gbébọn pààyàn ṣùgbọ́n gbọ́dọ̀ di àdàlú for you can make it ṣùgbọ́n alágbọ́dọ̀ ṣe yahoo yahoo ṣùgbọ́n alágbọ́dọ̀ ṣe èrè ẹ̀sà tí o bá ṣe gbogbo wa then àwa kọ̀ọ̀kan yẹn náà ó máa fẹ́ rà ní kò dẹ̀ ní rà pẹ́ ẹ jẹ́ ká fèsì ẹ̀. òtítọ́ ni ó lè pè ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà pẹ̀lẹ́ ní ká ṣe fàgbà pàpẹ́ láyé àgbà lè kọ́ ni ó lè kọ́ ni bí ọpẹ́ láyé àgbà lè kọ́ ni àwẹ̀ o orí ìyá mi gbé mi gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o òtítọ́ ni yóò kẹ́yìn ayé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà gòkè àgbà o ó di jẹ̀lẹ́ńkẹ́ ó di jẹ̀lẹ́ńkẹ́ o ayé akọjá lọ ọ̀run akọjá lọ òtítọ́ àtọ́wà gòkè àgbà o. bàbá wa ká tó tẹ̀síwájú kí ló fà kànràn gangan náà. mo wú ilé nǹkan nígbà tí àwa yunifásitì ọdẹ ṣe tán wọn máa ní kó lọ ṣe project náà project ọdún ká lọ ṣe yàtọ̀ sí pé Fẹ́mi Phillips ti kọ Aláàfin kọ̀ọ̀ràn ló wá lọ sóde Ọ̀yọ́ ọlọ́ba bàbá ikú bàbá yèyé ọmọ ọkú tí kò gbọdọ̀ pa
ọmọ àrùn gbọdọ̀ gbòde ọmọ àdábàálẹ̀ ọmọ àdábò ọmọ òfò ọmọ àdánù Aláàfin ni wọ́n ń kì í bẹ́ẹ̀. bàbá ẹ gbọ́ ẹ sọ fún mi mẹ́wàá nínú àwọn Aláàfin tó ti jẹ ṣáájú yín irú èèyàn tí wọ́n jẹ́ tí ìgbésí ayé wọn ti rí ni wọ́n wá ń ṣàlàyé Agbolú Ajé Olúewu Jáyìn Ọ̀rọ̀pọ̀tọ́ Ládìgbò bẹ́ẹ̀. nínú àwọn Aláàfin wọ̀nyí ni Aláàfin Kànràn. Aláàfin Kànràn nígbà tó kọ́kọ́ jẹ ìgbẹ́ ẹ̀ dà ìgbẹ́ ẹ̀ tù yọ̀ lára ṣùgbọ́n ó ní àwọn nǹkan kan tí àwọn Ọ̀yọ́mèsì ṣe fún bàbá ẹ̀ ó dẹ̀ ní nǹkan tí bàbá ẹ̀ ṣe fún àwọn Ọ̀yọ́mèsì. tí wọ́n pa àwọn ìyá wa yìí náà wọ́n lágbára díẹ̀ wọ́n wá pe Aláàfin Kànràn sí kọ̀rọ̀ níyẹ̀wò ètí náà sì sáwọn ará bíi ìjọ nípa bàbá ẹ̀ nǹkan báyìí àti bàbá ẹ̀ wọ́n lára wọn recognize báyìí Aláàfin Kànràn. nǹkan tó fa Aláàfin Kànràn Aláàfin Kànràn orúkọ ọba kan ni ní ìlú Ọ̀yọ́ tó ti jẹ rí kì í ṣe orúkọ àròsọ àbí àròjẹ kì í ṣe ìnábìjẹsà orúkọ èèyàn kan gbé. ọmọ ìlú wo ni yín sà? Ǹjẹ́ ọmọ bíbí Yorùbá ilẹ̀ Yorùbá ní ìlú Nàìjíríà. ìlú wa ní ilẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá pọ́nbélé abémi ní Abẹ́òkúta. ọ̀tún mi kan ní Aké òsì mi kan ní Ìgbòrè. tàbá tó wá fẹ́ rìn síwájú tàbá fẹ́ tọpa àwọn òbí mi lọ lápá àgbè kan mo ní nǹkan ṣe níbi tó jùmọ̀ tí ń bọ̀ wá. Ifẹ̀. ok kó tó di pé mo lọ sórí àwọn script tẹ́ sọ yẹn torí nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa sinimá ń sìn yẹn Aláàfin pè ní ẹ ti ṣe lórí àwọn script kan ká tó lọ síbi tí script yẹn fẹ́ dálé lórí. sí pé nǹkan tó máa ń lò yín fún jù nínú sinimá. ẹ fẹ́ báwọn olólùfẹ́ yín sọ nípa ti àwọn script yìí because ẹ ti sọ̀rọ̀ Aláàfin sìn pé ikú Aláàfin ó ṣe púpọ̀ lọ́rọ̀ yín ẹ ti fọkàn sí pé Aláàfin ó ṣe mẹ́wàá yẹn. ẹ fẹ́ báwọn olólùfẹ́ yín sọ nípa tàwọn script yẹn kí ni nǹkan tó máa retí ń bẹ̀ kí ni tẹ́ ẹ fẹ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ yín. ẹ̀jẹ̀ kó script yẹn fún ọmọ àwọn. ẹ jáde ó yà fún àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ló ṣẹlẹ̀ sí nípa ti irinṣẹ́ mo fẹ́ kẹ́ ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀ nígbà yẹn náà àti pé báwo ni àwọn ènìyàn kó àwọn olólùfẹ́ ní pàtàkì àwọn òṣèré tíátà. òṣèré tíátà ò ṣe nǹkan kan. orí mi gbọ́dọ̀ mi lọ bá wọn. bọ̀tára wọn níyìn. bàbá mi ó bá rántí òwò Yorùbá kan ẹ̀ńtọ́nà bá rántí lọ ní ìṣẹ̀lẹ̀ láàánú àjùmọ̀ bí òkọ̀tà àánú tọ́lọ́mbà rántí mi ló ń ṣe ní lóore lọ́rọ̀ ẹ̀ nítorí mi. àtúntì ti dé. àtọ́jà ti dé Kọ́lá Adéjòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kastnati á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kastnati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀
Kasinati Sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́bá ti yá ó ti yá. Kọ́lá Olóòtú ó try. So la ṣe bí bá. Agbala Gabriel ní pé kó wá bá mi ṣe bọ̀. Mo kọ̀ láwọn nǹkan tó ń ṣe lórí internet bó ṣe support àti Muslim àti Christian tó àwọn àníhà ẹ̀yin onígbàgbọ́ àti ẹ̀yin sheik àbí imam yẹ ká pa ẹnu pọ̀ ká gbàdúrà fún arákùnrin torí kò wọ́pọ̀ ẹni tó ń ṣe bẹ́ẹ̀. So bí mo ṣe fẹ́ gbàdúrà fún mi fẹ́ gbogbo ẹ̀ máa gbàdúrà fún mi which I did. Nígbà pẹ̀lú mi létà fún bàbá mọ́lára mo lè kọ́ yìí wọ́n nínú ìfira rí ó dẹ̀ wá. Pàtó máa wá church tó ti báyìí. Bàbá mo láì fún apíṣẹ́ gbogbo ọ̀dà ṣe fún wa. Báyé ìyá rí bí a ti bá bàbá tó la lè ṣe fún bàbá ẹni mission house church wa rí. Ó ti weak. Ẹni tí máa wà tẹ́lẹ̀ ṣe. Ó ní ara ẹ̀ra lẹ̀ kọ́lẹ̀ fún àwọn orí mo nílẹ̀ tí àwọn àwọn site. Wọ́n raise 2.8 million. Àdàtì ṣe nǹkan tí ó tó ṣẹlẹ̀ ni pé lákòókò kan equipment worth over 50 million there. Ojúlọ 50 million. Black Magic mẹ́fà Black Magic ṣe jáde mẹ́fà àwọn editing suit sound of fella ọ̀pẹ̀lẹ́jì pé a máa ń lè mọ́ra gbogbo mo dẹ̀ wà ní 9th vigil ní church ìjọ yìí Friday to Saturday. Abẹ́gbọ́ lọ́nà ìyá ní Friday yẹn lọ́bẹ̀. Lẹ́yìn yẹn làwọn ilé ọba ní owó pépé àná sí location lọ́la. Kò tí ì sáyé pé à ń ṣe transfer. Owó la máa ń kórìn gbà yẹn. So àwọn location lọ́la. Mo ti gba almost 600 location lè gbà lọ́la. Equipment sábàlì rẹ̀ làwọn ti gbà sọ́dọ̀. Báwọn tó jù mí lọ ti ṣe wà lálẹ́ jẹ́ wọ́n parẹ́ mọ́ owó yìí wọ́n parẹ́ mọ́ ẹ̀kú bẹ́ẹ̀ tó lè kú bẹ́ẹ̀ tí. Ìjọba irú gbogbo ìgbà yẹn náà kò sí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mo ṣe sọ ṣáájú ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn láti ràn ẹ́ lọ́wọ́, it is not a fool. The person is not being stupid. À ń rán láti ṣe ọ́ lóore. But don't take him for granted. Ẹ̀gbọ́n tó sọ. Wọ́n gbádùn yín sà. Ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn láti ràn yàn lọ́wọ́. láti ràn yàn lọ́wọ́. That person is not a fool. He's not being stupid. So do not take him for granted. Ìpàdé Ọlọ́run. Mo ṣe wáyé níbi tó ti bá mi. Ebi ò pa mí. Ìyà ò jẹ mí. Ṣùgbọ́n kan ṣoṣo ni pé kẹ́rì an idle hand lèṣù máa rán níṣẹ́. Ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń lò ọkàn ọgbọ́n ẹ̀ abẹ́ sínú oríṣiríṣi. The script ṣe wáyé. Tí n bá ti bẹ̀ sí ń yà àwọn iṣẹ́ yìí. Mi ìmọ̀ táàmì mi ìmọ̀ rẹ̀ mi ṣàjàyàṣẹ́ adẹ̀gbẹ̀ lọ sí nefsin àbí nestive that place agbẹ̀ lọ sí àwọn cinema houses kọlù eléyìí bàbá aládùúrà yìí sọ̀rọ̀ nípa
pé àwọn ènìyàn gidi tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sì wà láyé yàtọ̀ sáwọn olè ọ̀lẹ, àwọn tí Ọlọ́run ò pè tí inú pè, tí ebi inú pè, ṣùgbọ́n àwọn tí Ọlọ́run pè gidi láì nínú méjì pẹ̀lú Ọlọ́run wọ́n sì wà láyé. Kan tí bàbá Aládùúrà fẹ́ kọ́ àwọn ènìyàn nìyẹn pé then nígbà tó bá wà ní ìṣòro tàbí wàhálà tàbí ìdààmú pírọ̀dì gan ni ká súnmọ́ Ọlọ́run jù. Ẹni bàbá Aládùúrà. Ìgbéyàwó kìíní ó tó di pé à ń lọ church, ó di pé à ń lọ sí church, Yes sir. ó di pé à ń lọ sí church, à ń lọ ṣe òun káàbí kankan bẹ́ẹ̀. Báwo la ṣe ń ṣe ìyàwó nílẹ̀ Yorùbá? Ìgbéyàwó kìíní. A máa ń wá alárinà. Alárinà yẹn ló máa lọ wo ilé ibi tá a ti fẹ́ fẹ́ ìyàwó yẹn. Báwo nílé wọn ṣe rí? Irú àìsàn wo ló bá wọn jà? Kí ló ń ṣẹlẹ̀ ní wọn? Ta ló ṣe ẹ̀fẹ̀? Àwọn kankan wà tá a máa ń ṣe bí kó kọjá lábẹ́ omi, kọjá bó ṣàwọ̀. Àwọn kankan wà tá a máa ṣe lóru ọjọ́ yẹn, tóbìnrin yẹn máa ṣe lóru ọjọ́ yẹn. Tá a bá ti bá ń lé, ó ní nǹkan tó bá dá padà sílé bàbá wọn. Ó wà shameful. Tó obìnrin mélòó ló ní virgin ẹ̀ mọ́ sí? Virginity yẹn bó ló wà? Àwọn Ṣẹ́gun ti jà. Ṣẹ́gun ìwé mẹ́. Ṣẹ́gun ti kọ̀. Mélòó ni wọn? Ṣẹ́gun ti jà. Púpọ̀ náà ọmọ wa yìí sìn wọn fẹ́ ṣiṣẹ́ mọ́. Tọkùnrin bá ti kẹnu sí wọn kó fẹ́ gbogbo bùkátà ayé wọn. Ó di ọkùnrin ẹlẹ́wẹ́ gbélé wọn fẹ́ ṣe nǹkan kan mọ́. Bíbélì kan sọ pé Ọlọ́run dá Éfà gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún Ádámù ni, olùrànlọ́wọ́ assistant. Òdìkọ́ agbé problem ayé ẹ̀ lórí Ádámù. Ìgbéyàwó kìíní ó sọ̀kan púpọ̀ nípa ẹ̀. Má pariwo a 52 episode series. Má pariwo. Má pariwo sọ fún wa pé ohunkóhun tó bá gbùgbìn ló máa ká. Má kì í má pariwo. Bá ṣe jókòó lórí studio tó bá yẹ fọ́tò fún ẹ bẹ́ẹ̀ ló ṣe máa rẹ̀ má pariwo. Ohun tó bá bì sílẹ̀ báyìí fún ara ẹ ló gbé sínú má pariwo. Ohun tó bá ti bì pé o bí wọ́n ló gbé sínú má pariwo. Àwọn bàbá wa ti ṣe DNA test pé àfúrá ni àdèmọ́ bó ṣe ń ṣe ó sọ fún wa pé má pariwo ó wà nílẹ̀. Ẹ má kà ó cornerstone ni ló ń jẹ́ cornerstone. Àwa fẹ́ sọ ní Yorùbá ìwò òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti gorí obìnrin táyé ti bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gorí obìnrin táyé rẹ̀ ti dà. Cornerstone corner nǹkan tó wà ní corner ló sọ nípa ẹ̀. Àríwájòyè nísìnyí ṣé Ifá ló ń yan ọba tàbí dòyè àbówó tàbí wà tó bó ṣe yẹ kó rí nìyẹn. Tó yẹ kí ìbọn máa ran ọba. Ṣé ẹ kàn jọ gbà bí? Ṣé ẹ kàn jí ọba gbé? Kí ló fà á? Ìdákejì òòṣà. Nígbà kan ṣé ẹ kọ́ wa máa jó pati kó máa spray owó bundles? Ṣé ẹ kọ́ wa máa embrace ìyàwó ní pati? Ọba gbákejì òrìṣà. Ókè kí ni wọ́n ń pè ní ọba gangan nílẹ̀ Yorùbá? Àríwájòyè tó wà níbí. Orísun ni pé lórísun wa nílẹ̀ Yorùbá wà níbí. Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà táwọn àgbà Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣẹ́gun. Ṣé a ní Ààrẹ Ọ̀nà Kakanfò sí? Hello ṣúgà Bàbá mi. ṣá ní Ààrẹ Ọ̀nà Kakanfò sí? Tàbá dẹ̀nu kí ló ń ṣẹlẹ̀? Lọ́wọ́lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀? Tó yẹ kí nǹkan ti ṣẹlẹ̀. Òṣòro tó níbẹ̀rẹ̀ tí ò ní lópin adùn ló máa ń gbẹ̀yìn ìkorò. So tí nǹkan bá ń le èèyàn ní sùúrù adùn ló máa ń gbẹ̀yìn ìkorò. Má pariwo òṣèré lè
wọ́n pariwo òṣèlú ní kọ́pì Ládìgbòlù yìí Aláàfin ni lóde Ọ̀yọ́ Ládìgbòlù Aláàfin ni lóde Ọ̀yọ́ kí ló ṣẹlẹ̀ sí Ládìgbòlù ta ni Ládìgbòlù lóhun tó ṣẹlẹ̀ sí. ṣé kí n dúró bẹ́ẹ̀ àbí kí n ṣe máa fi hàn. àrípé bíi mẹ́ta náà ló kù. Turn of life pure English ni ó sọ fún wa báwo la ṣe wà kí colonialism táwọn òyìnbó tó dé ọdún colonize wa báwo la ṣe ń live life wa láti wà okay perfectly okay wọn kò dẹ̀ ṣe wá tá a gún kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan ò gún wa ó ló di kí wọ́n dé iṣẹ́ wo níṣẹ́ wa báwo la ṣe ń live ó ló di pé àwọn òyìnbó dé. Ààrẹ Ọ̀nà Kakanfò ṣeré àwọn kan ṣe ọ̀rọ̀ sọ nígbà kan ni wọ́n ní àlá tí ajá bá lá inú ajá ní gbé ó tó fẹ́ sọ nígbà náà ni pé nígbà míì ènìyàn máa ń ní nǹkan ọdún tó fẹ́ ṣe ìwọ́n tí kì í rí ṣe tó máa fi kú ìyẹn làwọn kan ṣe máa ń gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kí àràárà nínú mi bí ìtí ọ̀gẹ̀dẹ̀ àlá èèyàn púpọ̀ ló làlá nínú ayé yìí tó dẹ̀ yẹ kí àlá yẹn become reality ọ̀dọ̀ àwọn agbára kan ni ò jẹ́ kí àlá yẹn become reality kí ni nǹkan tá a lè ṣe sí àwọn agbára yẹn kí ló fa àwọn agbára yẹn báwo làwọn agbára yẹn ò ṣe ní sí mọ́ ó wà nínú àlá. 7 days ọjọ́ méje 7 days ọjọ́ méje. Ló ṣẹlẹ̀ lọ́jọ́ méje. Kéèyàn lọ kí èèyàn níbì kan. Ó jẹ òun mẹ́kọ́ fún lóúnjẹ. Ṣẹ́gun wá sílé ẹ̀. Poison wọ́n ti jẹ poison bẹ̀rẹ̀. Kíkíní ẹ̀ máa ṣe ọ́nà ẹ̀ for 7 days. The 7th day ilé ẹ̀ ló wá kù sí. Ilé ẹ̀ níyàwó inú ilé lọ́wọ́. Ta ló pa? Wọ́n máa jẹ àjẹ poison rẹ̀. Ta ló pa á nìkan dáhùn? Oúnjẹ inú ilé ẹ̀ náà for 7 days. Poison dẹ̀ ti wà lára ẹ̀ láti bí 7 days. Ta ló pa? Ẹni tó wà pẹ̀lú ẹ̀ lọ máa mú. Ìyàwó. That's right. Wọ́n wá ní òkèlè kan àkóbá àdábá ọlọ́mọdé káàdì tí wọ́n máa ṣàgbé òní 7 days yẹn wá. So gbogbo àwọn ìtẹ́sọ̀ yìí ń sìn ti wà ńlẹ̀. Kí ni support tẹ wá ń fẹ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ káàkiri àgbáyé sá? Ẹ ṣe support a fẹ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ wa ni pé equipment wa fi yà ẹni èjì location setup wọ́n máa build àwọn set wọ́n aláwọn location yẹn a palace bí village bí kọ̀ọ̀kan wọ́n máa design fún wa costumes artists àwọn stars tó wà ńbẹ̀ àwọn kọ̀ọ̀tà máa fún wọn. Ó dán. Ẹbí kí la wá ń look at now because ó ṣe ṣe kára àwọn fáàní nǹkan tán ní so chief kọ́nà ní material tó pọ̀ tó yìí lẹ̀ bí kí ni ká look at sir. Well, plus or minus pẹ̀lú àwọn nǹkan tá à ń sọ yìí within bóyá 5 to 10 million we are good to go for each of them. For each of them, and we are talking like 10 now. Like 10. So we are talking about 50 million. Okay, ntọ́lọ́run lè ṣe ni. Ẹni yẹn tí Ọlọ́run fẹ́ lò yẹn bóyá wà lọ́ọ̀ bóyá wà ní ó máa wò wá nígbà tá a ṣiṣẹ́ yẹn lọ́wọ́. Ọlọ́run ti ṣayé dẹ̀rọ̀. Àbí? Of course. Kó máa kí wa wáyé ń ṣiṣẹ́ yẹn. Ẹ kú iṣẹ́ o, ẹ ǹlẹ́ o, ẹ pẹ̀lẹ́ o, ìwọlẹ̀ wá dé sí lẹ́ẹ̀ṣẹ̀ lọ́wọ́. Ọlọ́run wa ipa. Ẹ̀yin olólùfẹ́ Chief Kọ́ran káàkiri àgbáyé àwọn náà láti ń bá sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú mélòó kan yẹn. Wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní kò yẹ kéèyàn kàn jókòó lásán kò yẹ kéèyàn kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀ èmi àti wọ́n ti wà lẹ́nu ẹ̀ sìn á ti fẹ́ tó bí ọdún méjì
gbogbo ìgbà tán bá ń pè mí màá máa ṣàlàyé fún wọn this is the concept of my program this is the concept of my program but ẹ jẹ́ ká wá ká ṣe ìfọ̀rọ̀wérọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn ó ṣeé ṣe kí wọ́n rò bí okay I can support him maybe 2 or I can support him with 1 why not so it's part of it ó má jẹ́ gbà tí nǹkan bá ṣe àwọn tó múnú wa dùn lámà tó máa dìde irú yẹn lèmi ṣe fún bàbá Ọlátúbọ̀sún dún sí ní nǹkan bí ọdún 3 sẹ́yìn tí mo ní ẹjẹ́ ara mọ́tò fún bàbá yẹn bá tí mo délé bàbá tí mo rí mọ́tò tó ń lò pé Toyota ìkéré táyé ò dáa ẹ ní mọ́tò ọ̀nà mi àwọn olólùfẹ́ yín mọ́tò kan ní priority tèmi iṣẹ́ ìbá ti wà òkè mọ́tò àjáde ẹ̀yẹ́ kí sáyé sọ̀rọ̀ tó sọ yìí. ok sir. ọ̀rọ̀ ló fẹ́ sọ yóò pa mí lẹ́kún náà Dẹ̀jọ́ ra ilẹ̀ Dẹ̀jọ́ tún fúlù ó kọ ní àbọ̀ kò sẹ́ni tó dá sí wọ́n wá lọ sin Dẹ̀jọ́ síbẹ̀ nígbà tí Dẹ̀jọ́ wá kú tán wọ́n wá rèézì owó wọ́n máa fi kọ́ ilé yẹn parí ṣé Dẹ̀jọ́ ló máa gbénu lé out of be 20 or 30 ones examples ni mo sọ yẹn kọ́ yes I get you sir. ó máa ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa èmi náà ti ń sọ kó dìgbà tí nǹkan bá ṣe àwọn èèyàn bàbá Tàfọlóyèdé tán fi kú ètò yìí ń blẹ̀ sí wọn ní tí Tàfọlóyèdé fi kú tó kò dìgbà táwọn tó múnú wa dùn yìí tí wọ́n bá ṣe wọ́n ó ní sìn ẹ wo nǹkan tí wọ́n láwọn ní lọ́kàn yìí you can support ara nǹkan tó yẹ ká máa ṣe nìyẹn kì í ṣe pé bóyá ẹni ẹnìkan ní kidney problem ó fún wọn 10 million ó fún wọn 20 million no it's healthy you can support ìwọ náà wọ àwọn kan tán ló ti ṣẹlẹ̀ irinṣẹ́ kí wọ́n ní irinṣẹ́ 50 million ó lè jù náà kí lámọ̀ tán lóun fi ṣe bẹ́ẹ̀ mi dẹ̀ ló wà yìí àdúpẹ́ àlàáfíà well kẹ́ tó sọ tẹlifóònù nọ́mbà yín sàtórí tẹlifóònù nọ́mbà yín mo fẹ́ kẹ́ sọ àwọn tó bá ń pè yín gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ẹ máa fún wọn lákàntì torí tí bá rí kẹ́ fún wọn lákàntì ń sìn ẹlòmíì lè rò pé bóyá à ń rèsì owó pé bóyá ní 10,000 5,000 no that's not what we are looking at tí ọ̀rọ̀ yìí tẹ́ bá ti fi ilẹ̀ ẹ lè pè wọ́n ẹjọ́ sọ̀rọ̀ ó lè jẹ́wọ́ náà fẹ́ òpèké lẹ́kìn ní nǹkan pẹ̀lẹ́ nìkan bóyá tẹ̀ fún 20 million kan sì lò wọ́n dẹ̀ lè fẹ́ yá wọn tán bá yá yín náà kọ́ sà. á lò adápadà. wọ́n dẹ̀ dá padà so ìta fi ń tọ́jú ẹ̀ pamọ́ yẹn kẹ́ tó sọ nọ́mbà yín sà ǹjẹ́ a ti rẹ́ nìkan kan because bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ àwọn ní tíátà yẹn náà wọ́n á fẹ́ bèrè ǹjẹ́ a rẹ́ nìkan kan tí ẹ ti lè sọ pé ẹ̀yin lẹ tírì nẹ̀ tó ń ṣiṣẹ́ yìí. mo ní tó pọ̀ ní lọ́jọ́ crew member mo ní tó pọ̀ díẹ̀ kékeré lọ́jọ́ artist. sọ̀rọ̀ mi yẹn. yes sir. tí wọ́n bá ń kọ story wọn tí wọ́n bá dárúkọ mi biography wọn tí kò ara. Saheed Balogun ó ti wá láti Ìlọrin ó ti wà into art. Òun àtàwọn èèyàn díẹ̀ mo kàn fẹ́ fi sọ̀rọ̀ ni o. okay sir. Tàbí ní Kẹpẹlà àtàwọn èèyàn díẹ̀ tàbí Káyọ̀dé Ọláwọlé is now a big cameraman DOP. Mo gbọ́ pé ó ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn nurses tí wọ́n ní sọ̀rọ̀ àkọ́mọ́ àrí díẹ̀ sọ̀rọ̀ mi yẹ kábùkù. Èmi kọ́ ni mo kọ́ wọn níṣẹ́ níbẹ̀rẹ̀. ó ti yé mi but wọ́n gba. wọ́n fi style kọ̀gbẹ́ ẹgbẹ́ mi kọjá. ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà tán lè pè é síṣà. màá sọ ní èdè Gẹ̀ẹ́sì àti ti Yorùbá. okay sir. 080 33 200 625. Now, òdo ẹ̀jọ òdo ẹ̀ta èjì òdo òdo ẹ̀fà èjì àrún. ní tẹlifóònù nọ́mbà tán lè pè é sí. bẹ́ẹ̀. ọ̀nà ilẹ̀ tí ń gbọ́ láti bí ìṣẹ́jú mélòó kan yẹn pẹ̀lú bàbá wa Chief Dr. Olúṣẹ́gun Akínrẹ̀mí Chief Kànnà. ẹ ṣé gan-an ẹ̀yin ẹ̀ pè wọ́n fún any support tẹ́ bá fẹ́ ṣe
ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́. Kò dìgbà tí àwọn òṣèré yìí bá níṣòro ó tó dípa bẹ̀rẹ̀ sí bless wọn, kò dìgbà tí nǹkan bá ṣe wọ́n. Ẹ̀yin náà wo ti Dẹ̀jọ́ tán sọ, Dẹ̀jọ́ kú ó kọ́lé dáàbọ̀ wọ́n sin síbẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ìṣòwò bí ẹ kú rí bẹ́ẹ̀ jẹ́ ká change so many things. Mo dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣé gan-an, thank you very much. Ẹ pé bàbá gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátá ìjọ sọ. Kọ́láwọlé Àtàndá Adéjòjò lórúkọ mi àti ṣúgà. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.